Èjìrẹ́ sọjọ́ ìbí máa lọ kí èmi yóò lọ kí nílé o máa lọ kí Táyé Lolú ló ń sọjọ́ ìbí máa lọ kí èmi yóò lọ kí nílé o máa lọ kí ọmọ Kẹ́hìndé sọjọ́ ìbí máa lọ kí èmi yóò lọ kí nílé o máa lọ kí. MC BLESSINER. àwọn Èjìrẹ́ tí sọdún lónìí làwa bá dúpẹ́ borí ẹni bá sọrí ẹ̀tọ́ ní káyé ọgbọ́n Èjìrẹ́ ó là kí ẹ kú ọdún o. Prophet Taiwo Fọlárìn pẹ̀lú Mrs Kẹ́hìndé Adú Fọlákẹ́ ọmọ Olúwadáre ni wọ́n wá kí o. Èjìrẹ́ òyìnlá ẹ mọ̀ dá gọ̀jọ́gọ̀jọ́ ẹ mọ̀ dá gọ̀jọ́gọ̀jọ́ ẹni re ìlàyé ọlọ́run ọba ò ní jẹ́ kẹ́ ẹ kánjú kú ẹ mọ̀ yá sàmì ẹ̀ Èdùmàrè ò ní jẹ́ kẹ́ ẹ fọdún èyí sópin gbogbo ọjọ́ kẹrìnlélógún nínú oṣù kẹta ńláyájú orí kádùn yín tọdún èyí tún pé àwa bá yín yọ̀ tọ́pọ̀tọ́pọ̀ wòlíì Táíwò ọmọ májẹ̀mú bàbá mi dáadáa ikú òkú ní filé rẹ̀ sóde àrùn ní filé rẹ̀ sọ̀dẹ̀dẹ̀ ọgbàgbà wà ní jáde gbà lọ́wọ́ rẹ̀ lágbára lọ́wọ́ Olúwa ọba bọ́ ọba ti ń dè á mọ̀ ń dè ní bọ́ ọba ti ń tú ọlọ́run ọba mọ̀ bọ́ ọ tú o ní ṣiṣẹ́ ṣe lágbára lọ́wọ́ bàbá òkè Fọlákẹ́ náà ń kọ́rí o ọmọ Kẹ́hìndé Adúmáadá Arẹwà lóbìnrin olóríire ikú ò ní já yín gbà lọ́wọ́ ara yín ẹ mọ́ yá sàmì ẹ̀ Èjìrẹ́ ará àsokùn ẹdún jọ bí ọba ọmọ ẹdun tí í ṣeré orí igi ọbẹ̀ kìsì bẹ́ kẹ́sẹ́ ọfẹsẹ̀ méjèèjì bẹ́ sílé alákìsà ọ̀sà alákìsà donígba aṣọ gbajúmọ̀ ọmọ tí gbà kúnlẹ̀ ẹ̀yà tí gbà dọ̀bálẹ̀ lọ́wọ́ bàbá tó bí lọ́mọ wìrìwìrì lójú orogún èjìwọ̀ lójú ìyá ẹ̀ ọ̀kan bá bí èjì lọ́wọ́ létọ̀ mí wá ẹgbọ́n náà ta ni ó bí bèjì kọ́nà wọ́ Èjìrẹ́ ọ̀kín Èjìrẹ́ tí mo bí tí mo jójójó Èjìrẹ́ tí mo bí tí mo yọ̀yọ̀yọ̀ ará àsokùn ọmọ ẹdun tí í ṣeré orí igi tí ẹ̀mí lórí ìgbágó tí ẹ̀mí lórí iyeye òdórí iyeye ṣe bí ọlọ́ba Èjìrẹ́ kì í sanwó olẹ̀ láéláé kàkà kéjìrì ó sanwó olẹ̀ ẹ̀dùn àmọ́ ń gborí igi réferéfe ọmọ méjì tí í jìjàdù ẹ̀wà. àgbàdo ní kẹ́rẹ́ Èkìtì ní kúṣẹ́lẹ̀ àwọn bàbá tó bí i lọ́mọ gangan. ọmọ olókè méjì takọtabo lórí ara ọmọ àbágbà mi èyí gbà mí àgbààgbà fíafíà lápá fáàrí ìkẹ́rẹ́kẹ́tẹ́ ọ̀níyàánú olóṣùn tọ ọ̀run ọ̀rọ̀ lẹ̀ ń bàbá òkè nínú ilé bàbá tó bí i lọ́mọ gangan. Èjìrẹ́ ẹ kú ọdún MC BLESSINER ní ké tantan pé bọ́bá di lámọ̀ọ́dún ká tún jọ péjú kájọ ṣe tẹ̀mí.